ẹ wò ẹ káàbọ̀ padà sórí ètò Ọ̀gbẹ́nitọ́lá Reality Show. Ojú tẹ́ fi wò mí ò ní fọ́, tẹ́ fi ń gbọ́ mi ò ní di láti ṣe Èdùmàrè. Bá a ṣe ń bọ́rọ̀ ìbọ̀ tó ẹni tó bá bá lọ báyìí ló bá kú. Ojú fún ogun wọn lóògùn jẹ. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ọkọ mi ló kọ́kọ́ bẹ̀rẹ̀, bọ̀dá Fẹ́mi. Wọ́n send message sí mi. Since the day I've been seeing you, blah 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 blah. Mo send lọ pàǹtí àmì náà, mo send ẹ̀ sí wọn, mo forward ẹ̀ sí wọn. Àǹtí àmì náà ní now you are talking. Now you are talking. Ó ní kó invite ẹ wálé. Mo nílé wa, mo ní bá invite ẹ wálé. Mo ní wá bá mi lọ́dọ̀ àǹtí àmì náà, wá bá mi bẹ̀. Àǹtí àmì náà láre náà. Ǹjẹ́ kó wọn pè ṣé wọn pọ̀ rí ọkọ mi ní ó ní I can do anything for you. A máa jọ travel, a máa jọ kún bí báyìí. Àǹtí àmì náà ní now you are talking. Kìíní yẹn tún lọ bù sí drinks tó wá gbé fún mi. Ó ní bù sí tó bù sí. Mo bù drinks yẹn. Pepsi náà mo fún o, àbí mílí náà mo ṣáà fún. Mo bù sí, mo mú sí gidi, mo dà síbẹ̀, mo gbé fún. Ó mú, mo tún bù sí, ó mú, mo tún bù sí, ó mú. Wọ́n ní ó bá ní please. Mo ní ìyàwó báwo ni ìyàwó yín kọ́? Ó ní ó ní máa divorce ìyàwó mi. Ó ní ìwọ jẹ́ kí n sọ fún ẹ. Àtọ̀ boyfriend díẹ̀ kò lè dọ́mọ́. Boyfriend mi jẹ́ tọkọ nìyẹn ni. Àtọkọ ẹ ò lè dọ́mọ́. Àtọkọ mi ò lè dọ́mọ́. Ṣé èsì mi ó dédé kí n fẹ́ bó ṣe wà yẹn? Mo ní bọ̀yìn náà ti bímọ méjì. Ó ní èmi àti ẹ̀ a máa jọ sá lọ ni. Mo ní ìwádìí sálọ gbọ́dọ̀ divorce ìyàwó yín náà. Ó ní I will bring it on, I will make the process. Màá divorce ẹ̀ kò pẹ́ sí mi lọ́wọ́. Ó ní kò pẹ́ kí gbà wo ni. Mo ní okay, kò sí wàhálà ń gbà yẹn. Bá ní ẹni tí bá fẹ́ kí n sọ. Mo ní kò sí nǹkan, mo máa fún mi lówó every month. Mo máa ṣe gbá báyìí. Bá ní àìká ọba fọwọ́ kọ́ mi ní stop jàre ẹ̀ ṣe máa ní sùúrù nù. Mo fọwọ́ mi ní mo ṣe wà nígbà kí n ti wà láàárọ̀ kí n ti máa láti jọ máa ṣe mí bọ̀dá Fẹ́mi ṣé ẹni girlfriend tó pọ̀ ní àpò ohun girlfriend àwọn máa lọ ẹ wọ́n ṣe pápá. Ó pé bẹ́ẹ̀ ni kò sí wàhálà. I am here for you. Elédùmarè ọba mi òkè. Àǹtí Ṣeun. Nígbà tí mo délé ọkọ mi sọ pé òun ti kọ wíìlì òun. Mo ní wíìlì ṣé onílé ni ṣé onílé ni ló fẹ́ kọ wíìlì òun. Ó ní òun kọ́ pé anytime tóun bá kú gbogbo tóun bá ti nígbà náà anytime ìyàwó òun ló mú. Ó ní tí wọ́n fi lè adopt wọn ó lóun ready. Ó ní tí má jẹ́ ní the egg bí a mọ ní the sperm láti kọ́ fún egg mi sí kéèkì lè ó dàbí ni pé a lọ ṣe tó máa ń ṣe ẹ̀kọ́ gbọ́mọ sínú rẹ̀. Ó ní òun ready láti ṣe fún mi. Ó ní anybody. Ó ní kí n jọ nítorí lọ kí n má fòun lẹ̀ tí n má fòun lẹ̀ òun lè kú. Àǹtí Ṣeun nǹkan tó kọ mi sọ fún mi nìyẹn. Mo ní kí ló ròdì bẹ́ẹ̀. Ó ní òun wò pé jọ́kọjọ́ kan wọ̀ tí mo lè pa òun. Mo ní mi nípa ẹ o. I won't kill you. Àbúrò kún fẹ́ fi yẹn. Àṣà sọ̀rọ̀ odò òru ó fẹ́ fọwọ́ kàn mí. Lájé don't touch me. Ó ní kí ni mo fẹ́? Mo ní òun condition. Mo fẹ́ bá dádì ẹ̀ lájọṣepọ̀. Ó ní dádì òun. Mo ní yes your father. Ó ní dádì òun dẹ̀ máa gbà. Mo ní má worry ìwọ ṣáà má worry. Ṣé ìwọ máa fọwọ́ sí èmi àti dádì ẹ̀ àjọ máa lájọṣepọ̀? Ìwọ dẹ̀ máa kódà ó ló máa sáàbù wa lóúnjẹ tá a máa jẹ ó ló máa ṣe ogbà ó dẹ̀ máa rí pé èmi àti bàbá ìjọ lájọṣepọ̀. Ó ń tó pé bẹ́ẹ̀ yẹn ni mo máa ṣe tí màá fi dáríjì òun. Ó ní kò sí problem. Ó ní kò sí wàhálà. Àǹtí Ṣeun àbá pick date. Bàbá yẹn náà mo ti ń pe dádì ẹ̀. Ó ti ní kíní kan so àtijọ́ ń sọ̀rọ̀ flórí tàbí bàbá ti ń send àwọn blue film sí mi èmi náà ti ń send àwọn oríṣiríṣi wọn mo ti snap mo ti send ẹ̀ sí bàbá ti snap ẹ̀ pé wọ́n ti send ẹ̀ sí mi. Bàbá yẹn sì ní nǹkan tó ń pè lóko. Àǹtí Ṣeun bàbá yìí di nǹkan rú. Nǹkan bẹ́ẹ̀ bàbá yìí ó tó méjì tọkọ mi. Àbá sọ bẹ́ẹ̀ ló bá ní dádì òun. Mo ní yes mo ní àbí òun lè ṣe ó ní I will do anything for you no problem. Bá sọ fún àǹtí àmì náà pé nǹkan báyìí mo sọ bá àǹtí àmì náà pé very good
bá fọ́tò yẹn kún bàbá wọn àti àmì ní bàbá yìí ló kó gan bẹ́ẹ̀ náà ó jẹ́ ń bẹ àti àmì ní ṣe ò gbádùn ṣe ò wá òkè. ń bá lọ mo pe àti àmì mi fi ọkọ̀ bò fún wọn o ọ̀rọ̀ ń bọ̀ o ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ egun àláre ń bá lọ ń jọ yẹn bàbá ní bàbá pípẹ́ bàbá wa pé ọmọ wọn ò sí ní ọba ní wọn ò sí ní pé because àwọn ò fẹ́ kó mọ wọn gbọdọ̀ káwọn ọmọ orúkọ bẹ́ẹ̀ mo ní kò sí problem kó máa bù pọ̀ ọmọ wọn ò sí ní bàtí bàbá dé bàbá bọ́ ọmọ ẹ̀ ń lé bàbá ní ọ ní àdájì ẹ̀ sọ pé ẹ̀ ń bọ̀ mo ní má sọ pé ó ń bọ̀ dájì ń bọ̀ dájì ń bọ̀ dájì ó mọ̀ pé ń bọ̀ ó ń pretend ni dájì ń bọ̀ ó dẹ̀ mọ̀ nǹkan tẹ̀ fẹ́ wá ṣe mí báyìí dájì ní kí ló mì ẹ gbàgbé ní babe jọ torí Ọlọ́run báwa ṣe oúnjẹ dájì oúnjẹ ò lè má láti jẹ dájì ní bàbá yẹn kàn lánàá báyìí àwọn èdè tí oúnjẹ àti fún ní nǹkan jẹ mo ṣe fà bá wọnú yàrá nìyẹn àwọn àánú yàrá mi ì tilẹ̀kùn sílẹ̀kùn lẹ́nu àwọn àlórí bẹ́ẹ̀dì mo ń fi ẹpọn bàbá ṣeré mo ń fi ẹpọn wọn ṣeré bàbá ní Dayọ̀ mo ní Dayọ̀ lè ṣe ní tìǹ Dayọ̀ mú un pa ẹ̀ we are family Nàìjíríà ló ti dàbẹ́ ni pé nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ nílùú òyìnbó ń ṣẹlẹ̀ bàbá ọkọ ń bá ìyàwó sùn ìyá ọkọ ń bá ọmọ ìyàwó ìyá ìyàwó ń bá ìyàwó ọmọ ẹ̀ sùn kádìmọ̀ mi wà láyé nìsín ni wọ́n lè dó Dayọ̀ ní omi dáàdì ní omi ẹ ti dàgbà òkè ṣe ẹni girlfriend kankan nìsín ọ̀yẹ́ tí ó yẹ kí n gbé yín débẹ̀. bàbá ní tó ti lójú dúró lọ mo ní òkè ṣé ẹ̀ ṣe àwọn máa ṣe òkè Dayọ̀ ò ní ṣe wọn kọ fún òkè ṣé Dayọ̀ gbọ́ ó fẹ́ ṣe kọ fún dáàdì tàbá ṣe ó ní rárá dáàdì you are free to do anything ní ẹ jẹ́ kó máa sóúnjẹ tá máa jẹ. àǹtí ṣeun bó bàbá yẹn lájọṣepọ̀ bàbá ń pariwo Dayọ̀ ń gbọ́n mi tó dúró sí Dayọ̀ tẹ́ ń dáná kitchen bàbá ń pariwo bàbá yẹn ní nǹkan kan mo wá sọ bàbá dáàdì kí ni tóbi jù tó kọ́ mi lọ o dáàdì ẹ kú dùn gan o bó bàbá ṣe rí mo bá wọn lájọṣepọ̀ tọ́wọ́ sọ pé ọdún tí mo ti wà nílé Dayọ̀ àbí nígbà àwọn tí mo tún dónú nílé Dayọ̀ ọ̀rẹ́ cousin ẹ̀ àti ẹ̀gbọ́n ẹ̀ ti níyàwó tiwọn àwọn náà ti wá jẹun àti gbogbo àwọn tí mo dún yẹn nu gbogbo wọn yẹn bàbá wọn sì ní bàbá tó ti kọjá 60 something bàbá yẹn ṣe ń ka tọ́ sókó ó sì ń ṣeré àti bàbá wa ṣe é tó ṣe tán tó wọn òkè máa sọ fún wọn pé kí bàbá lọ jókòó ṣé ẹ mọ tó ọmọ yín ṣe bàbá ọmọ yín ló pa ìyá mi ọjọ́ tí n bá ti pè yín kẹ́ dá mi lóhùn bá ṣílá kò sí wàhálà kí wọn náà rí bó ṣe máa ń rí lára nígbà téèyàn bá ń pààyàn lẹ́kún ọmọ yín ló fún àbúrò mi lóyún ìwọ ní mo ní bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ ṣe wáyé ẹ náà ti wà nú ẹ o kò síbi tẹ́ ẹ̀ ń lọ àfijọ́ tẹ bá kú lẹ bọ́nu bandage tàjọ wáyé inú bọ́ǹtì tàjọ wáyé láti jẹun tán ẹ wá máa lọ wọ́n dẹ̀ lọ bá ní ẹ ṣe ń ṣe yẹn ara tèmi náà dìde fún mi ó lè ṣe ẹ̀kan fún kíni ó dáàdì ò tiẹ̀ gbogbo nǹkan dáàdì ẹ̀ mọ̀ ṣe dáàdì ẹ̀ ò máa bẹ́ẹ̀ lá a dẹ̀ ṣe tán mo mọ̀ má clean ara mi ni jẹ́ kó jẹ́ pé ahọ́n ẹ̀ ni ó fi clean ẹ̀ àǹtí ṣeun mo dẹ̀ bọ́ sórí bẹ́ẹ̀dì mo dẹ̀ ní kó máa lá ó dẹ̀ ńlá bí ó ti ń la báyìí ó ń dùn mọ́ mi fẹ́ tó bá tì bọ̀ ikú máa pa ẹ́ ni tó bá tì bọ̀ ikú á pa ẹ́ mo kàn fẹ́ ṣe mi ti dànù ni mo wá dìde ogun tí mo ṣe inú mi dùn òdìdí lọ wá ní ti yẹn mo ní nǹkan tí mò ń ṣe yìí mo ní kò dàbí revenge dojú mi pé kí n pa bàbá yẹn kí n pa gbogbo family wọn run ní wọn kì í pa family wọn run èèyàn máa ń deal pẹ̀lú wọn ni wọ́n ní bó ṣe wà yẹn pains tó jù láyé ni pé kéèyàn rí ìyàwó èèyàn kí wọ́n máa bá ìyàwó èèyàn ní àjọṣepọ̀ lójú èèyàn kò tó wọ́n sí padà ta ló ń ṣe bàbá ẹ̀ ó ló worst jù ó lóun ló worst jù wọ́n ní so kí n má worry kí n ṣáà máa ṣe kí n tí máa ṣe lọ bá ní ok
ó kó ẹ̀gbọ́n ẹ̀ tó níyàwó nìyẹn. Àǹtí Ṣeun mo fẹ́ bẹ ẹbí náà jẹ́ ni, mo fẹ́ ba ẹbí yẹn jẹ́, as in ẹ mọ̀ kí èèyàn ba ẹbí jẹ́, mo fẹ́ ba ẹbí yẹn jẹ́ gidi gan, kí n dẹbí yẹn rú, kí n bẹ ẹbí yẹn jẹ́. Ẹ tí mo fẹ́ ṣe nìyẹn. Tí ìbàjẹ́ ti ṣe, iná yẹn ò tí ì jù kó nu ọkàn mi. Àmọ́ iná ẹ̀san, ẹni tó bá dáná ẹ̀san, òun náà tó máa ń fara jó ń bẹ̀. Ó ní mo fẹ́ sọ fún yín. Jùlọ, èmi àti Fẹ́mi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Mo ní kí Fẹ́mi divorce ìyàwó ẹ̀. Ó pẹ́ sígbà yẹn tí mo ní kí Fẹ́mi divorce ìyàwó ẹ̀, ó ń ṣe yẹn lọ́wọ́. Nínú lọ, ó máa nà ìyàwó ẹ̀ báyìí. Àní kó ṣe fídíò sí mi, ó máa fi hàn mí. Ó ti ná jù, kí ló tó ń ná? Sọ fún pé ò ṣe mọ́. Ó ní rárá o. Ó ní tó o bá ṣe bẹ́ẹ̀ yẹn, kó hate òun. Ó ní kò ní lọ. Okay, wọ́n ṣáà divorce padà. Wọ́n ṣe padà fẹ́ra wọn lé. Fẹ́mi àti ìyàwó ẹ̀ padà fẹ́ra wọn lé. Ìyàwó káwọn ẹ̀ ó kúrò nílé. Ó kú Fẹ́mi nìkan. Ó ń dá gbé. Sí wàhálà. Mọ́mì tó ṣe nǹkan fún mi wá pè mí. Láwọn fẹ́ rí mi. Bá ti ń lọ rí wọn. Wọ́n ní báwo ni iṣẹ́ mi wà òkè. Wọ́n ní ṣé kìí ṣe pé mò ń fi ìyà jẹ ọkọ mi. Mi ò fi ìyà jẹ. Wọ́n ní tèmi bá sọ ẹran mọ́lẹ̀. Ìyẹn máa ń gé pákí fún ni o. Wọ́n ní kí n má joyè ẹni tó máa fi ìyà jẹ ọkọ o. Wọ́n ní tó bá ṣe dáríjì. Bó ṣe wà yẹn, àbákú láṣọ ewúrẹ́. Ó ní tó bá kú gan léni, ọjọ́ kẹta ó máa tẹ̀lé ẹ. Bẹ́ẹ̀ ni. Tó yẹ kó ló bá jẹ́ kú, a máa yà yín ni. Bẹ́ẹ̀ ni. Tó bá kú, aṣọ tó bá wọ̀ láàsì. Àbí tó ti wọ̀ tó ti dọ̀tí, tó pò ń lò wọ̀, onìkan ló wọ̀ tó fi dọ̀tí. Mo wá, òun láfi yà yín. Mo kò ní kí n sọ fún ẹni pé oyè ọkọ wa ń kú, ìyàwó á ń sunkún, wà á tètè lajú ẹ̀ má sọ̀kan kó mi lẹ̀. Obìnrin ṣe sí mi ká fi yanjú ẹ̀. Báyìí, ní sùúrù o, má ṣèkà fún wọn. Tí ẹ bá sọ ọkùnrin mọ́lẹ̀, ìyẹn ò kí ń ṣèkà fún wọn. Mo nínú ní ṣèkà fún wọn. Ọkọ mi ní ṣèkà fún wọn. Ó kó èmi lójú wọn. Ó ní bó mo wà. Mo ní mo jáde ni mo ń bọ̀ nísìn. Ó ní òkè. Àǹtí Ṣeun, tí n bá jáde, tí n sọ fún, tí n bá dé, orí ẹkún màá ti bàtà máa wù. Tó bá pè mí tí màá píkì kọ, orí ẹkún màá ti bàtà máa wù. Ni wọ́n ṣe tán ni. Bá sọ fún àǹtí mi pé kò ní easy fún mi láti mú ẹ̀gbọ́n ẹ̀ àtàbúrò ẹ̀ àti cousin ẹ̀. Kò ní easy fún mi. Wá ní ibi nǹkan tó wà ń bẹ ni pé àwọn oníbòmí tá a máa mú mi lọ. A mú mi lọ, bá lọ sọ fún wọn. Bàbá yẹn bá tẹ̀ ní kí n fẹ́ àbá ṣe àwọn oríṣiríṣi. Bàbá yẹn bá ní okay, ẹ máa mú kíní ẹ̀ jáde bí awọ ẹkùn ní báyìí, bò ó ní padlock ẹ bá ṣe. Wọ́n ní mo ti máa fẹ́ kí n sọ síbẹ̀, bá sọ síbẹ̀. Bá tún tìpa. Wọ́n sọ gbogbo ẹ̀, bá tìpa. Bá tún fi cocaine. Bá ní anytime àwọn tí mò ń sọ yìí, anytime tí màá ti rí wọn, tó kó mi fẹ́ kí wọ́n máa gbọ́ nǹkan tí màá ti sọ. Wọ́n ṣàfihàn ní nǹkan ní bá ti lò, wọ́n máa dà mí lọ nínú ẹ̀ ṣe lágbà. Kò sanwó fún wọn, mo padà síbẹ̀. Wọ́n wá délé. Wọ́n wò pé kí ló ṣẹlẹ̀ tí àǹtí yìí fi ṣe báyìí. Mo fẹ́ mọ̀. Bá lọ bá àǹtí yẹn. Ó ní àǹtí àmì náà, ṣé ẹ mọ ọkọ mi níbi kan tẹ́tẹ̀lẹ́ ni? Wọ́n náà mọ̀. Àwọn ò mọ̀ láti kékeré pé bàbá wọn ni wọ́n jọ. Wọ́n tún bẹ̀rẹ̀ sí sọ story pé ó ṣì tó bàbá wọn ṣe nìyẹn. Bàbá wọn ni wọ́n jọ kíní kan. Ṣé wàá mọ̀ bóyá pàdé pé bí ẹ̀tàn àbẹ́ ní kankan? Wọ́n ní kí ló tún sọ bẹ́ẹ̀. Mo ní rí pé ẹ̀yin gan gbá revenge lára wọn ni. Wá ní wípé ọkùnrin táwọn kọ́kọ́ mọ̀ láyé àwọn first born wọn ọkùnrin yẹn ni. Kí ló wá ṣẹlẹ̀? Wọ́n ní first born wọn ọkùnrin yẹn. Nígbà tí ẹ̀ ò fi ń fẹ́, wọ́n ní tó bá ń fẹ́, tó bá lọ síbẹ̀, tó bá bẹ́ẹ̀ sùn tán. Wọ́n nílé wọn yẹn. Cousin wọn kọ́kọ́ sínú ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sínú géèmù yẹn tẹ́tẹ̀lẹ̀. Wọ́n nílé wọn bó ṣe wà yẹn, tó bá bẹ́ẹ̀ sùn tán. Wọ́n ní cousin kan, ó bá dárúkọ ẹ̀. Mo ní mo mọ̀ wọn. Mo ní cousin wọn yẹn. Torí mi invite ẹ̀ nígbà tí mo ṣe kíní kó wá. Pé mi ìgbà tí cousin wọn ni. So ó ní ó máa bẹ́ẹ̀ sùn. Ó ní ọkọ ẹ̀
ọkọ ẹ̀yẹn lórí àtẹ ò lè dọmọ tí ó fi kú òun náà máa bẹ̀ sùn ó ní Fẹ́mi ọ̀rẹ́ yẹn wọ́n máa bẹ̀ sùn ó ní ọ̀rẹ́ àìgbọ́n wọn náà ó ní ọ̀nà lọ́rẹ́ kan lọ́dà ló ní bọ̀ ó ti kú nísìnyí pé mọ́tò ló pàdánù pé àwọn àrùn yẹn wọ́n ṣe máa tó sẹ́tìlẹ̀ lórí nìyẹn ó ní òòdẹ̀ nímọ̀ ó ní òun nímọ̀ mo ní fún ṣe ó ní ṣe fún òun ó ní òun fẹ́ wọn ó ní tó ń ṣe lóyún nìyẹn ìgbà tó ń gbóyún dé bá ní kíní kan ní ṣe bí mi àti adájọ́ ṣe kíní kan ó ní lágbájá ó ní wọ́n ń gbé evidence dé báyìí wọ́n ṣe ń gùn léhùn lórí ó wà lọ́wọ́ wọn ní wọn pé nọ́ọ̀sì lòun mo lọ ṣẹ́yìn yẹn ni o ó ní ọdún yẹn báyìí ó ní ilé àwọn òjìnà sí àwọn gbà yẹn o wọn láwọn odò dàgbà papọ̀ ní pé kíní kan òjìnà síra wọn ó lè gbọ́n wọn yẹn ó lè ràn kankan mọ́ òun àwọn tó dé tí àwọn tó dé wọn pé wọ́n sọ pé kíní kan ẹ̀ muslim mo dájú mi ò ní gbà wọn ní ṣé òun mọ̀ pé muslim ní tẹ̀tẹ̀lẹ̀ àgbẹ̀rẹ̀ àwọn ìgbà káwọn máa fẹ́ yorùbá pé tápá làwọn ó ní àwọn òdèlè tápá làwọn lóòótọ́ bọ̀ àwọn ògbélé èkó ìlànà dàgbà sí àwọn ṣe kíní sí ó ní wo ó ní bó ṣe wọ̀nyẹn wọ́n máa ń pínyàn dó ni ó ní kò sọmọ tó wọ bẹ̀ tí wọ́n pín dó nígbà tó wá fẹ́ ẹ̀ mọ́ pé bọ́ tó jẹ́ wá yùsì mọ́ mi máa pé tí wọ́n sọ pé o máa ṣe fún wọn ó ní dèní yìí bọ̀bọ́ ọ̀yọ́ ọkọ yìí kò mọ̀ pé òun mọ̀ o kò mọ̀ pé òun mọ̀ pé ọjọ́ pé òun dóúnjọ́ náà ni torí pé ẹ̀gbọ́n wọn ló fi fídíò hàn wọn mo ní sí bó ṣe máa ń ṣe ní wọn ó ní bàbá wọn tí bàbá wọn bá gbé girlfriend wá tí àwọn bá gbé girlfriend wá tí bàbá wọn bá like girlfriend ó máa sọ fún wọn wọ́n máa tó ṣe girlfriend fún bàbá wọn yìí èmi ò dé mọ́ ó ní àbúrò ètò olókù ìgan pé bàbá wọn ò ní bá sùn díẹ̀ ló máa kó àmú nínú òkú bá sùn ó ní má jẹ́rìí wọn ó ní ìran wọn bí ìran wọn ṣe rí nìyẹn mo ní ìran burúkú wà níran yẹn ó ní ìran burúkú níran wọn èmi náà dún wọn kárí ni mo ní sọ lásìbò wọn ọkùnrin yẹn lásìbò wọn obìnrin yẹn ó ní wàláì bàbá wọn máa dó ó ní mo ní bẹ́ẹ̀ ni ṣé báwọn náà máa ń dó yàn kárí ni mo ní bàbá máa dó gbogbo wọn tó dó yín yẹn pàrọ̀ gbogbo wọn ló máa dó ní àbí o ó ní kò jẹ́ wá sí pé bí táwọn olóògbé bọ̀bọ̀ yẹn dé ó ní díẹ̀ tí mo sọ pé mo fẹ́ fún wọn ní poison jẹ yẹn ó ní ìfẹ́ táwọn oníṣẹ́ bọ̀bọ̀ yẹn lè ká sọ pé kí n má fún wọn o mo ní really mo ní wàláì ó láwọn ò tiẹ̀ mọ̀ ọ̀pọ̀ ní bí káwọn sọ pé àwọn ò dùnyàn bẹ́ẹ̀ yẹn rí ni o ó nígbà táwọn tún má rí tàn báyìí pé kinní kan tó tún ń ṣe opportunity kan báwọn tó jọ pàdé ara wọn yẹn báwọn tó ṣe bẹ̀rẹ̀ sí bára wọn lájọṣepọ̀ nìyẹn ni mo ṣàmì pọ̀ kọ àwọn kinní ni mo ní ẹ̀yẹn gbàtà wọn bá yẹn lájọṣepọ̀ kí ló tún wá ṣe á ní eléyìí ló tiẹ̀ worst bí ìyàwó ẹ̀ ṣe mú nọ́mbà àwọn nìyẹn ló bẹ̀rẹ̀ sí threatening àwọn nìyẹn ìwọ tó jẹ́ pé wọ́n pín ẹjọ́ ní wáyà tí ò fi fẹ́ ó sọ pé aṣẹ́wó ni olóhùn àtàwọn kìdíkọ̀ àwọn tí rí fídíò wá ní pé ó ti ṣe nǹkan fáwọn ọ̀gbà táwọn jọ wà ní kékeré àwọn ò pé okay fine ìyẹn ti bá a lọ ó tún wá dúró dídá mo wá tó fi wá hàn ìyàwó ẹ̀ dájú ó mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe ni wọ́n ní báwọn ṣe wò pé okay nǹkan tẹ́ ń ṣe nínú ràn yín nìyẹn wọ́n ní bò àwọn ò láǹfààní àti gbárí fẹ́ǹjì ìwọ táwọn tó ní káwọn gbárí fẹ́ǹjì pé àwọn kìíní kan ó ní ìwọ tó wá use máwọn báwọn ṣe ní ká jọ àwọn ọ̀dọ́ àwọn mọ̀ pé ìwà burúkú wọn wà tó wù sí wọn ti wù sínú ràn yín tẹ́tẹ́ tó wá fẹ́ ó ní kò bá ti máa fẹ́ ó ní ó sọ pé òun ò fẹ́ fẹ́ mi wípé òun fẹ́ fi mí lẹ̀ pé bàbá mi ló wá báwọn pé kóun jọ̀ tó lọ lọ́hùn kóun tọ́jú mi kóun fẹ́ mi pé torí wípé àbúrò òun tó kú yẹn so kóun fẹ́ mi lòun ṣe fẹ́ mi ó ní ó láwọn náà mọ̀ pé tó fi fẹ́ yẹn ẹni tó bá burú yẹn ó ní kò ní fẹ́ ó ní máa fi ẹlẹ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n á dó ẹ̀gbọ́n dó àbúrò wọ́n á fi lẹ̀ mí nínú ọ̀ràn wo leléyìí ìṣúwàlà ṣẹ̀ṣì láìkì ẹ̀gbọ́n yẹn wọ́n láwọn láìkì kò sí wàhálà nígbà ẹ̀ṣì láìkì ẹ̀ tí nǹkan ẹ̀bẹ̀ ẹ̀ sì jẹ́ àìfún ó sì dá tẹ̀ṣì láìkì ẹ̀ àǹtí Àmínà kò sí wàhálà ń bẹ̀ ìyàwó ẹ̀ tó wà nílé ẹ̀ ó máa padà lé wúmà yẹn lọ ni ṣe bí wọ́n ìyàwó ló ń bu yín á lè lọ ẹ má wọrí díìl wọ́n á wò pé wọ́n á padà wọlé wọn ni ṣé òun kò sì ń ṣe irú ẹ̀ ṣàlàyé èdè plan èdè ń bá God mi ò rí irú ẹ̀rí mi ò gbọ́ irú ẹ̀rí àmọ́ ṣá o kò ti kó orí gbogbo wọn sínú kótópó mo dẹ̀ máa mẹ́sọ̀ wípé ẹ má blame mi o last born wọn obìnrin bàbá wọn máa bá lò pọ̀ gbogbo wọn tó jọkùnrin lè máa bá lájọṣepọ̀ ó dẹ̀ máa bá lájọṣepọ̀ tó ṣẹ̀ṣẹ̀ máa lóyún ni oyún ọ̀hún máa tó ní kó tó máa ṣẹ̀ kó bí fún wọn kó wọn máa rí kán jẹ́ gbé nǹkan jẹ gbẹ̀yìn ayé wọn bí mo ṣe máa ṣe nìyẹn mo máa fi wọ́n lẹ̀ o pọ̀ kò tí ìyá ni mo máa filẹ̀ kò tí ìyá ó ti waste time mi already àti marry ó ti lé ní 5 years
kí la ti wá ń bá káàkiri. Ẹ wo mo máa filẹ̀